káfàtà òyà o. Ajá ló lẹ́rú ti dé o. Ẹ̀rí lákàtàbù òyà o. Ẹ̀yin ọmọ Yorùbá òdodo mo kí yín o. Ẹ tún kú ilé láṣálẹ́ òní. Ẹ bẹ́ẹ̀ gbádùn èyí tá a mú wá lánàá. Ṣé ẹ gbádùn rẹ̀ dáadáa? Bẹ́ẹ̀ bá gbàgbé ajá ló lẹ́rù nìtàn tá ń bá bọ̀. Ajá ló lẹ́rù. Ètò yìí la pè ládùn ní Yorùbá o. Adùn ní Yorùbá. Bàbá àgbà káfàtà lórúkọ tẹ́mi ń jẹ́. Ọmọ wọn nílùú Ìkẹrẹ́ Èkìtì. Ǹjẹ́ ẹ rántí ibi tá a bá tàn yìí dé? Lápàdé ni ń wa kẹ̀kẹ́ lọlé. Ó ń wà á gòkè tagbára. Ó sì ní àfojúsùn wípé bó bá kù díẹ̀ kóhùn ó dé àárín ìlú òun ó bomi sanra lọ́dọ̀ tí ń bẹ létílé. Ṣé ẹ gbàgbé? Ẹ sì gbàgbé ìwé ìròyìn tí pé ń bẹnú àpò òun kó má bàa tutù. Ó sì kàánú ìwé ọ̀hún náà wípé àwọn ọlọ́pàá ń gbìyànjú àti mú àwọn ọmọ òkùnṣèkà kan tí wọ́n ń gbégbó. Ibẹ̀ gan láti tẹ̀síwájú o. Ẹ tẹ́tí ẹ̀yin bẹ̀lẹ̀ jẹ́ ẹ máa bá mi bọ̀. Ó bẹ̀rẹ̀ sí ní ronú pé àìsí nílé ológbò ní ilé fi di ilé èkúté. Ó mi orí rẹ̀ lórí kẹ̀kẹ́ wípé bí ó bá ṣe ìgbà tí òun sì ń ṣiṣẹ́ ọlọ́pàá ni, ta ni olúwa rẹ̀ tí ó lè sápamọ́ kí òun lápàdé má rí mú? Níbo ni yóò sá sí? Ó rántí ọjọ́ kan báyìí tí òun àti àwọn ọlọ́pàá mìíràn ń wá olè kan báyìí kiri. Wọ́n wá a títí ṣùgbọ́n wọn kò rí i. Ṣé bí òun lápàdé fún ara rẹ̀ ni òun ronú débi wípé kò sí ibi tí olè náà tún lè wà ju orí igi arèrè kan báyìí èyí tí ó wà nítòsí lọ. Nígbà tí òun sọ fún àwọn ọlọ́pàá yòókù pé orí igi arèrè ni òun rò pé olè náà lè sápamọ́ sí. Ṣé bí ẹ̀rín ni gbogbo wọn fi òun rí kẹ́kẹ́kẹ́kẹ́. Pàápàá Áúdù Kàrímù, èyàn Áúdù Kàrímù tí ó wá di olórí ọlọ́pàá ní Ìbàdàn báyìí tí ó ti gba oyè ìǹspẹ́kítọ̀ àgbà. Ṣé bí òun àti Áúdù jọ kọ́yàn lé ọ̀rọ̀ náà lórí tí èèyàn òun sì mú Áúdù lọ́jọ́ náà. Ṣé bí orí igi arèrè náà ni wọ́n ti padà wá bá olè ọ̀hún tó ń wò kí o níbẹ̀. Áúdù náà ni wọ́n wá fi jẹ ìǹspẹ́kítọ̀ àgbà yìí o. Ṣíọ̀! Àmọ́ kí ni kọmíṣánná ṣe? Ta ni tó kù níṣẹ́ ọlọ́pàá? Ènìyàn gidi ti tán níbẹ̀. Adébísí ti lọ. Òun ṣiṣẹ́ akọ̀wé ní sẹkítẹ́ríà ní oríta 6 báyìí. Bádẹ́rù ti lọ. Bí ènìyàn bá sì kàn án níbi tí ó gbé ń ta aṣọ ní ṣọ́ọ̀bù rẹ̀ ní ìta Balógun lẹ́kọ̀ọ́ báyìí. Ènìyàn kò lè mọ̀ pé ó ti ṣe iṣẹ́ afúnjà mọ́pọnmọ́rì. Adérelé kọ́. Adérelé kò sí mọ́. Ó ti dẹni ọ̀run. Ó ti lọ jẹ́ pé Olódùmarè àìlera àìgbádùn ló jẹ́ kí Kélébù fi iṣẹ́ sílẹ̀. Ṣé bí Áúdù Kàrímù nìkan ló kù níṣẹ́ ọlọ́pàá nínú gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ látijọ́? Borí pẹ́ nílẹ̀ adìrẹ. Nígbà tí kọmíṣánná kò rí àdámọ́ ni ó fò bẹ̀ṣẹ́ bọ̀. Àbí kí ni kò ṣe? Ẹja tún dá a lé mítà dé yìí lónìí o. Àkókò wa ti tó. Ọ̀la ní kí ẹja tó pàdé láago 8 ká tó tẹ̀síwájú ní ìtàn tá a pè ní Ajá ló lẹ́rù. Irọ́ ń pẹpẹ ń pa. Ẹ má gbàgbé o, ẹ pín fọ́nrán yìí káàkiri kẹ́sì pé àwọn ènìyàn yín náà kí wọ́n wá wò ó. Yorùbá dùn gbọ́, ó dùn kà, ó dùn lò lédè, á dùn ní Yorùbá.